méjì ń jà àwọn akọ̀rọ̀ wá bá yí bí àgbàlagbà nínú ìlú tárò pẹ́ ní rẹ̀ nìyí ìjà ní ṣẹlẹ̀ yìí ẹmú ọmọ ìyá kan ẹmú bọ̀dí ẹmú kan ẹ̀tá dànù eléyìí tẹ ẹmú bọ̀dí ẹ fi jẹ ìmáàmù sọ̀hún láì ní mọ́sálásí tí ń kírun fún wọ́n mú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọn dá sí méjì àwọn lọ́ba níkà Zubairu wọ́n tẹ̀lé Habib lọ nígbà tí wọ́n darí ẹ̀yìn dìde fídíò yẹn òtẹ̀tù bẹ́ta àmúṣẹ̀ṣẹ̀ ń jáde ní ẹni tó bá rí lálẹ́ àlẹ́ mi náà padà post ẹ̀ ẹlẹ́yìn fẹ́ túlù ṣe ni àmọ́ wájú ọba ni wọ́n ti ń ṣépè fún imam ipe àbí ọlọ́run tètè bá apá bá mú kúrò bẹ́ẹ̀ ẹnìkan sọ bẹ́ẹ̀ náà kó má kú o káà lè kúrò bẹ́ẹ̀ ni nítorí tó bá ti kú oyè lẹ́yìn ti lọ nìyẹn a sọ fún Habib ọwọ́ rẹ́rìn ìmáàmù náà wá bóde ó wá ní gbogbo àwọn tí wọ́n bẹ lọ́n kó ń kú ọlọ́run dákun tán fẹ́ fi ń pa ìyá ńlẹ́kún ọlọ́run mọ̀ ń pa wọ́n gbogbo ẹni tí wọ́n kí tó ń bàjẹ́ ọlọ́run jẹ́ tí wọ́n bàjẹ́ ọlọ́run má jẹ́ ó pẹ́ jẹ́ ká máa kọlẹ̀ bò wọ́n mọ́lẹ̀ ẹ dákun sí ìmáàmù sábà wọ́n frustrated ẹ wá dẹ́rù kú bá ìmáàmù wọ́n ṣe bẹ́ẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣebí tó bá kú ẹ̀sìn rí ó parẹ́ tó bá kú àárí tí wá ṣe inú anábọ̀ Muhammad sallallahu alaihi bàjẹ́ kí lọ́wọ́n sọ anábìnrin mẹ́jẹ inú rẹ̀ bàjẹ́ innaka mayyitu wa innahum mayyitun Muhammad sọ ó ní kó ní kú tẹ́tẹ́lẹ̀ ní innaka mayyitu wà á kú máa pa ẹ́ wa innahum mayyitun sọ́ra wọn tá sọ pé wà á kú yà wọn náà ní ju sórí ilẹ̀ òkú làwọn náà kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ni máa pa àtàwọn àti wọ́ ẹnìkan ò ní kú lórí ilẹ̀ bá jọ pààyàn ni nígbàtí anábọ̀ Muhammad asalaku Umaru ní tó ń bá gbọ́ pé Muhammad asalaku wọ́n bẹ̀ orí tọ́ ni gbogbo sọ àbàbà ní kún ò lè túfọ̀ Abubakar wà bọ́ta Abubakar ní radiyallahu anhu man kana ya'budu Muhammad ẹn tó bá ṣe pé Muhammad asalaku ní sìn fa inna Muhammadan qad mata sẹ́ni Muhammad ari wọ́n ti kú wa man kana ya'budu Allah fa inna Allah hayyun la yamutu abada ẹni tó bá sọ pé ọlọ́run ọba dẹ́dà ní sìn ọlọ́run ọba tẹ̀mí ò ní kú ọba láyé ní kò ní kú láíláí kéyìí máa jẹ́ èsì fún àwọn ará Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń dẹ́rù kú ba Ìmáàmù Tọ́lá ẹ̀yin náà kú nìyí ẹ̀ kú lọ́jọ́ kan